amóhùnmáwòrán Nigbati àṣà wa èdè wa àtúntí dé bá ṣe máa ń dé ẹ mọ̀ bó ṣe ń lọ ń bì yín pé tó bá ń sọ nípa ìṣe àti àṣà a máa ń gbé lárugẹ ń bì yìí torí pé kí ni ìṣe àtàṣà yẹn gangan òun ni kókó. Ètò yín tẹ́ fẹ́ràn náà ni ètò àgbààgbà. Tó bá ń sọ nípa iṣẹ́ ẹ máa rí tukutukutukutuku ìpẹ́ ń pé kéèyàn móde dùn, iṣẹ́ ń pé kéèyàn dá àwọn èèyàn lára yá. Tó bá ń sọ nípa ẹni táwà lọ́dọ̀ wọn lè ní àwọn gangan ni number one. Àwọn ọlọ́gbàpọ̀ kínní wọ́n ti pẹ́ gidigidi tí wọ́n ti ń ṣiṣẹ́ yìí nígbà táwọn èèyàn tẹ̀ tí ìgbà ń pé wọ́n lè fi iṣẹ́ yìí fi ṣohun re lọ́wọ́n ti bẹ̀rẹ̀. Àdẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wọ́n wá báṣẹ́ náà títí dọjọ́ ìní wọ́n sì ń ṣe. Ẹ̀yin náà lè wá sọ pé ó kéèyàn kan tó wà níbì kan ẹ wá wọn lọ pápápá bàbá òdẹ ní wàhálà bá ṣe kan ní ẹ má bọ̀ kájọ wá jomi tó rọrùn. Ẹ̀yin ọ̀dọ́ ẹ wá bì kan fìdílé torí ẹ máa kọ́gbọ́n gidigidi lẹ́ni. Ẹ̀yin bàbá màmá náà ẹ̀yin náà ẹ jókòó àgbàdùn alẹ́ ni. Mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn tí mo fi orúkọ wọn Olúwa foríjì mi Adéwálé Àmú gbogbo àgbáláyé mọ̀ sí DJ Cool DJ Jimmy Jatt. Bàbá o mo kì í sà ó yẹ kí n dọ̀bálẹ̀ fún ilé kò tó yẹ ẹ pẹ̀lẹ́ sà ṣàlàfíà ni ẹ̀yin rárá máa wò ó pé bọ́ ṣe ń péré o àbó ìjọba kékeré àbó ìṣẹ̀wọ̀lẹ̀. Bàbá mi ẹ bá kí wọn olólùfẹ́ yín káàkiri tó ń wò yín káàkiri ẹ bá mi kí wọn sà. ẹ kú dédé ìwòye ẹ̀yin olólùfẹ́ ètò yìí àti olólùfẹ́ wa káàkiri àgbáyé. Mo dúpẹ́ lọ́wọ́ yín fún ìfẹ́ àti fún ìfẹ́ tẹ́ fi hàn wá láti bẹ̀rẹ̀ sọ ẹ ṣé gan. Ẹ jókòó ẹ wá ìjókòó kẹfìdí múlẹ̀ ẹ máa gbádùn ètò yìí. Ẹ má bínú yàrá alẹ́ wọn kí bàbá ìbò ńláńlá ló ti mọ́ ọ lára àmọ́ ọmọ Yorùbá gidi ni wọn kò wá ní da kọjọ́ ọmọ Yorùbá kó má wàá bá wa ará alẹ́ sọ̀rọ̀ náà so tó bá jẹ́ bàbá ń fi òyìnbó Amẹ́ríkà òyìnbó lọ́nà ẹ má bínú àjọ wà náà ni. ẹ bá mi gbà bẹ́ẹ̀ àti wà náà ni bàbá mi ẹ pẹ̀lẹ́sẹ̀ ṣe gan sa kò ní rẹ̀yìn sa ṣe torí mọ̀ pé ẹ lọ ibì kan ẹ dé ẹ̀wọ̀n tún fún wa pé fún wa láyè kásáré jomi tó rọrọ̀ ẹ ṣe mo dúpẹ́ lọ́yìn. Bàbá kásáré mu pápá torí ibi tá máa yà á pọ̀ díẹ̀ tó ráwọ̀ ọ̀dọ́ wà ń bí àná èmi náà fẹ́ kọ́gbọ́n ni o tèmi náà mọ ọgbọ ẹ̀tọ́ tó rẹ̀ yìí ti mọ̀ tán yìí tá bá lè rí dèmọ̀ kárí dèmọ̀ bẹ́ẹ̀ni. Bàbá ọmọ bó gangan ní ìsà tó bá sọ pé DJ Jimmy Jatt ibo gangan ni. Ìdáhùn yẹn ó máa pín sọ́nà méjì máa kọ́ dáhùn ẹ̀ bí ṣe máa ń dáhùn ẹ̀ máa wá dáhùn ẹ̀ gangan. Bí máa ń kọ́ dáhùn ẹ̀ ni pé ọmọ Nàìjíríà lè ní ẹ̀mí ò máa ń láìkí káwọn èèyàn kọ́kọ́ wò mí pé Nàìjíríà so bí ò fẹ́ kéèyàn wò mí pé bóyá ibi báyìí ló ti wá ibi báyìí ló ti wá. I can only put that in English. I'm a detribalized Nigerian, not so mo kì í fẹ́ sọ pé àbí kò sí béèyàn ṣe máa jẹ́ ṣá èèyàn lè jábọ́ látòkè ibì kan èèyàn ti wá. Ogun State ni mo ti wá Ìjẹ̀bú Òde precisely. Ìjẹ̀bú paraku ni o kò ń ṣe àbọ̀. Paraku tọwọ́ tẹsẹ̀. Àti bàbá àti màmá inú wọn gan a máa fẹsẹ̀ rìn. You understand what I'm saying? So Ìjẹ̀bú ni Ìjẹ̀bú but mi ti àdètí rìn tó ti di pé a ti rí pé everywhere láti wá. Àmọ́ bó ṣe wà náà ẹ̀gbọ́n mi ẹ lè claim ọmọ Èkó certificate ẹ̀kọ́ wà. Èkó náà bí mi sí Èkó dẹ̀ ni mo di báyìí sí Èkó ni mo ti gbé gbogbo ìgbésí ayé mi so mi tẹ̀ fi pé èèyàn kan lè claim tó gbà wá lọ́wọ́. Bẹ́ẹ̀ni ẹ ṣe gan sa. Torí tí bá ti wá bẹ̀yìn àgbààgbà báyìí tẹ́ ti ṣiṣẹ́ eré débi bá máa ń fẹ́ mọ díẹ̀ nípa àwọn òbí yín níbi tẹ́ ti jáde ẹ jọ̀ọ́ bá mi sọ díẹ̀ nípa bàbá yín àti màmá ká mọ ṣókí fún ara rẹ sá. Kọ́lọ̀ ń fọ ìka àwọn méjì tí wọ́n ti ṣe olóògbé tipẹ́tipẹ́ ṣùgbọ́n bàbá mi jẹ́ businessman nígbà tí àgbà tán bẹ́ẹ̀ mi ò mọ̀ nǹkan tó ṣe kí n ṣe nǹkan tó bẹ́ẹ̀ mi but businessman ni mo mọ̀ ọ́n sí ìgbà yẹn wọ́n máa ń import electronics láti Japan. Máa ń ta electronics nígbà yẹn pẹ̀lú nǹkan tó yẹ pé mi gan jẹ́ ní tó yẹ pé àwọn nǹkan bíi ṣeréṣeré mi fún mi láti kékeré àwọn kìnìún yẹn pọ̀ nítòsí mi ó dẹ̀ wà lárọ̀ọ́wọ́tó mi kò ní ìdàbá àwọn ọmọ kékeré ìgbà tó máa ní má fọ́kàn kìnìún yẹn. Ó yà pọ̀ alọ́dọ̀ tàwa so ayé ẹ̀ gbà mí dáadáa so ìyẹn gan pẹ̀lú nǹkan tó yẹ kéèyàn gba ọ̀nà ibi téèyàn gbà. Mi ṣe sọ tẹ́lẹ̀ bàbá mi náà Ìjẹ̀bú Òde ló ti wá and
you know, according to information from like a ruling house ní Ìjẹ̀bú, you know, so the wò mí gan prince mi ní iṣẹ́ wa ní ọkọ kéèyàn kan máa gbé láìpẹ́ láì tàbá sì máa dádé. bó tẹ bá dé yẹn tẹ̀ délé wa kò lè kàn yín ipò tèmi jìnnà sáde yẹn so bọ̀ ipò tẹ̀ dá pàdé yẹn máa délé tàwa ń gbà ayé tèmi so kéèyàn máa fọkàn sí. Màmá mi teacher ni màmá mi láti kọ́tà tó bí mi and àwọn exceptional teacher ni wọ́n sì mi, you know, mi ò lórí àwọn teacher yẹn tẹ wọ́n pọ̀ mọ́ sí mi, you know, so wọ́n sì mi màmá mi ṣá teacher ni láti ìgbà tó ti bí mi títí di bóyá bí kò pẹ́ díẹ̀ náà tó retire and teacher yẹn náà ni ọdẹ palẹ̀mọ́, you know, exactly, you know, so kí ni mo lè tún sọ ń pa wọn apart from, you know, but èèyàn jẹ́jẹ́ làwọn méjì wọn ń ṣe èèyàn tó fún yàn wà láwọn ọ̀yẹ́ níbọ̀dì lẹ́nu wọn dẹ̀ but they were just very okay people. ẹ ṣe gan sa bàbá torí ètò tí mo pè ètò àgbààgbà ni kò dẹ̀ ń ṣe pé à ń sọ̀rọ̀ nípa òde ìsẹ̀yìn a fẹ́ mọ bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ gbèsè ayé tipẹ́tipẹ́ kọ́ aráalé náà lè rí ìwọ̀n kọ́kọ́ dì mú ìlú Èkó ni ẹ dàgbà sí sá mo fẹ́ mọ àdúgbò tó yẹ pé ibẹ̀ gangan lẹ ti bẹ̀rẹ̀ gbèsè ilé ayé yín kẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. sádùúgbò tèmi ò gbé láyé ọmọ Èkó paraku lèmi ìgbà tó bí mi Ọbalẹ́ndé náà bí mi sí Ọbalẹ́ndé láàrin Èkó ní náà bí mi sí so ọmọ Lagos Island gan-an ni so gbogbo Ọbalẹ́ndé ìsàlẹ̀ Èkó Tòkunbọ̀ gbogbo àwọn ojú náà gbogbo àwọn àrẹsẹ̀pá mi ní gbogbo ẹ̀ ní ìgbà kan tó tún wá dé nígbà tí mo wà l'Ọbalẹ́ndé yẹn náà o but ẹsẹ̀ kan tún wá sí Márọ̀kọ̀ mi mọ̀ bí kò sẹ́ni èèyàn púpọ̀ mọ́ Márọ̀kọ̀ ní àwọn aráàlú ní mọ̀ bí tó ń jẹ́ sí ibi táwa ní Márọ̀kọ̀ fèsì wà báyìí ìtàn ni bàbá mi. so táwọn èèyàn kan bá sọ pé street làwọn máa ń wò pé wọ́n ọmọ street tó bá mọ street táwa ti wá you understand what I'm saying ghetto gan làwa ti jáde so mo gbé Márọ̀kọ̀ fún kò tẹ́ ń ṣègbà díẹ̀ òyìn náà pọ̀ Ọbalẹ́ndé àti Márọ̀kọ̀ àjọ bẹ́ẹ̀ ni mo tún gbé Ìdímọ̀tà mo gbé ní Ìdímọ̀tà díẹ̀ you know àwọn ibi tí mo mọ̀ pé mo gbé ni àwọn ibi tó yẹ pé mo sùn fúngbà díẹ̀ àwọn yẹn yàtọ̀ àwọn ilé tí mo gbé then ìgbà tó ń tún yá tí mo rẹ̀ kúrò lọ Ọbalẹ́ndé finally mo wà ní Àgùdà mo wà l'Àgùdà náà fún ọdún mélòó kan from Àgùdà mo lọ sí Surulere ìyẹn fẹ́ súnmọ́ Láwánsìn díẹ̀ mo wà ń tòsí Láwánsìn yẹn kí n tó wá sí Surulere gangan proper so mo ń tọ̀ gbogbo ètò ẹbí yẹ kúrò sí Surulere náà mo tún kẹ́rù mi padà wá sí former Márọ̀kọ̀ bọ́ ti di Lẹ́kì báyìí so ibẹ̀ yẹn dẹ̀ ni mo wà báyìí láti gbà yẹn. ṣẹ̀rí bàbá ṣe fọ òun lápò ètò yé ètò àgbààgbà ni wọ́n mú ká tó wá sọ pé wọ́n ti padà sí old Márọ̀kọ̀ ẹ̀yìn ò mọ̀ bẹ́ẹ̀ ẹ̀rí fi sọ àlò jẹ́ bẹ́ẹ̀. àwa tó lé kúrò Márọ̀kọ̀ àti tó padà dé. kò ní bàjẹ́ bàbá mi. tẹ́ bá ń sọ̀rọ̀ nípa àwọn ìfọ̀rọ̀wérọ̀ tẹ́ ti ṣe àwọn ọ̀rọ̀ tẹ́ ti sọ káàkiri ẹ máa ń sọ nípa àwọn ẹ̀gbọ́n yín ní pé iṣẹ́ tẹ́ ń ṣe lé ní àwọn ẹ̀gbọ́n yín gangan ni wọ́n ti bẹ̀rẹ̀ lọ ti ṣe ẹ bá mi sọ̀rọ̀ nípa ìdí ẹ̀ sà. so bí ṣe sọ tẹ́lẹ̀ bàbá mi jẹ́ èèyàn tó ń import electronics ó dẹ̀ máa ń ra orin gan mọ̀ pé rẹ́kọ̀dì ni gbogbo èèyàn ń ra gbà ẹ̀ tó bóyá torí electronics tó ń ta ó máa ń ra orin gan orin pọ̀ ń lé wa so àti kékeré ni gbogbo wa ti jẹ́ èmi mọ̀ gba àwọn orin 60s orin early 70s gbogbo ẹni mọ̀ gbogbo àwọn James Brown gbogbo àwọn Fẹlá àwọn Sunny Adé kò sí orin tí mo mọ̀ àwọn Otis Redding bó jẹ́ Amẹ́ríkà ni ò bó jẹ́ Nàìjíríà ni gbogbo ẹ̀ ló wà nílé wa then ó dàbí pé ìgbà yẹn làwọn ẹ̀gbọ́n mi gan ti tún mú sáwọn yẹn gan tún bẹ̀rẹ̀ sí ń ṣá tí wọ́n tún ń ṣá ó tún kùn èmi dẹ̀rẹ̀ mi ò níbí lọ mo ń jáde dé ní gan mo ń ní iṣẹ́ èèyàn tó ń jáde bẹ́ẹ̀ so gbogbo nǹkan yẹn tó bá ra délé náà tó ń dá sílé èmi ti máa tó bá ra rẹ́kọ̀dì dé èmi ni máa sọ fún wọn pé ẹ ti gbọ́ rẹ́kọ̀dì track 7 òun ló dùn jù nínú wọn so èmi mo jẹ́ ẹni tó máa ń gbọ́rin gan so àwọn ẹ̀gbọ́n mi bóyá torí mi mọ bí àtàbà bèrè lọ́wọ́ wọn lè sì ṣàlàyé bóyá torí music collection ta nílé yẹn ló sún wọn sí tán fi ṣí record shop o àwọn náà kọ́ sí record shop wọ́n ta record wọ́n dẹ̀ ń record cassette
wọ́n pe wọn lórúkọ fún studio yẹn gbà ẹ̀ so wá dìgbà kan bóyá wọ́n record cassette ẹ má bínú pé mo pè é padà sẹ́yìn wọ́n á máa ta tó bá record ẹ̀ torí kò ṣe gbogbo àwọn ló lè ra record record gan àwọn tó ní changer ńlé náà lè ẹni tó fẹ́ play ẹnu mọ́tò cassette ló máa fi play ẹni kò dẹ́ ṣe gbogbo èèyàn ló tẹ̀ ní àǹfààní àti ní changer ńlé so àwọn máa ń record ẹ̀ fáwọn yẹn àdé wọ́n lè fi rẹ́kọ̀dù kan pa owó lọ́nà ìtòsí bọ́ ṣe àṣẹ ń ṣe tí wọ́n ń gbà yẹn so bóyá ọjà yẹn ó tà débì kan tán wá fi pé àkíní pé ká sọ di business ṣá wọ́n wá ń wá orúkọ tán máa fún ṣọ́ọ̀pù wọn yẹn ṣọ́ọ̀pù yẹn Ọbalẹ́ndé náà ló wà Ọbalẹ́ndé ní gbogbo nǹkan wá ti bẹ̀rẹ̀ so ìgbà tán ń wá orúkọ tán máa fún business yẹn wọ́n ṣáà bí aláàárọ̀ àwọn ọ̀rẹ́ wọn ṣáà ń fi wọ́n fọgbọ́n wọ́gbọ́n náà fi bẹ̀rẹ̀ pẹ̀lú Jatt yẹn máa jẹ́ Jatt yẹn jẹ́ Jimmy yẹn jẹ́ àmú ní sọ́ọ̀nì ìlú gbogbo wa then tí ìtàkọ́kọ́ jẹ́ Túndé ìyẹn lẹ̀gbọ́n mi tó dàgbà jù then tí kejì jẹ́ Táyọ̀ ìgbà tó ń ṣe gbogbo eléyìí mi ò pẹ̀lú èmi sì kéré gan mi pẹ̀lú wọn kọ́ ẹ̀ pàwọ́ ọkùnrin àkọ́bí mẹ́ta so ẹni tí táwọn bá ń ṣe wọn máa ń kà mí mọ́ àwọn àkọ́bí mẹ́ta wọn wò pé mo kéré so èmi gan máa ń dúpẹ́ lọ́wọ́ wọn dẹ̀ láì so àwọn náà fọ́ọ̀mù orúkọ Jatt wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ record shop wọn ní Ọbalẹ́ndé yẹn gbà ẹ̀ èmi wà ní school gbà ẹ̀ but ìgbà tẹ́mi dẹ̀ ṣe tán school èmi náà kọ́ darapọ̀ mọ́ bí ṣe darapọ̀ mọ́ ń ṣẹlẹ̀ èmi dẹ̀ gbèrú bẹ́ẹ̀ ni pé èmi gbèrú ju àwọn lọ báwọn ṣe bẹ̀rẹ̀ sí face other things wọ́n wá yọwọ́ náà èmi kọ̀ dẹ̀ mo jí gbé láti bẹ̀rẹ̀ mo jí gbé dè nínú ọ̀hún so sẹ́yìn lẹ́wà fi Jimmy sí wájú tó fi wá dùn orúkọ mi nìyẹn so bí Jimmy ẹ ṣe bẹ̀rẹ̀ mi ò tẹ̀ lórúkọ tèmi fi ń ṣiṣẹ́ ńgbà tí mo bẹ̀rẹ̀ Master J náà máa ń pè mí because nígbà tí máa ń rap Master J làwọn èèyàn máa ń pè mí because èmi ń rap tẹ́lẹ̀ kí n tó bẹ̀rẹ̀ sí ń ṣe DJ mi so kí n tó bẹ̀rẹ̀ Master J náà ń pè mí àwọn èèyàn dẹ̀ mọ orúkọ mi Jimmy lórúkọ mi so Jimmy olúwa foríjì mi ọ̀rọ̀ ọ̀tọ̀ tẹ̀ nìyẹn Jimmy ni orúkọ mi gangan láti kékeré so táwọn èèyàn bá fẹ́ júwe mi nígbà tí tí wàá fara mọ́ wọn ní ṣọ́ọ̀pù wọn yẹn tó bá fẹ́ júwe wọn máa ní ó mọ Jimmy tó wà ń Jatt Jimmy tó wà ń Jatt ni ẹ̀mí kọ̀ yọ tó wà ní ẹ̀ láàrin so mo kọ̀ mú Jimmy ẹ̀ mo dẹ̀ mú Jatt ẹ̀ yẹn mo pápọ̀ mo kọ̀ gbé mo dẹ̀ jà ọ́ dẹ̀ ti Jimmy Jatt mo dẹ̀ sí lóde ni ó lọ bẹ́ẹ̀. ṣe ti rí pé tòyètò àgbààgbà ní ṣẹ́ni wọ́n ṣe mú fún wa torí orúkọ yẹn ti dùn mọ́ ọ̀pọ̀lọpọ̀ wa ní ẹnu jẹ́ pé à ń tẹ̀ fẹ́ mọ́ bó tẹ̀ ṣe wá jìbìtà ẹni wọ́n ṣe wá yọ̀nà nú ẹ̀ wọ́n ṣe wá tó pọ̀ tó ṣe wá dòdìdì kó tó wá dorúkọ jẹ́ pé káàkiri àgbà ńlá ayé òun ló wá wà adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá ìgbà ó ní ẹ̀yin wá wò pé ṣe DJ yìí ẹ lè máa fi jẹun. ìgbà tí nǹkan téèyàn bá ti ìgbà tẹ́mi bẹ̀rẹ̀ mi kàn bẹ̀rẹ̀ pé in the meantime nǹkan tí mo máa ṣe ọmọ èèyàn jẹ́ kúrò ní school ẹ̀ máa ṣe kíní díẹ̀ kò ń ṣe kò ìgbà títí wá yẹn DJ ò ń ṣe nǹkan téèyàn máa lọ bá àwọn òbí ẹ̀ tí máa sọ pé àìṣe tí mo fẹ́ ṣe kò ń ṣe wọn kákúṣẹ́ tó bá ń ṣe lọ́ọ̀yà tó ń ṣe dókítà tó ń ṣe engineer so kò ń ṣe nǹkan tẹ́mi gan fọkàn sí pé but ìgbà títí wà ní ṣọ́ọ̀pù yẹn títí ń ṣe tó dẹ̀ ti di pé lójú tèmi mo kàn ń ṣe fúngbà díẹ̀ mo ń ṣe fúngbà díẹ̀ ọdún mélòó kan dẹ̀ ó ti gorí ẹ̀ kíní tó bá máa gbà sípò mi báyìí òun láti ṣe nǹkan kan fèmi náà á láti jẹ́ pé gbogbo àwọn ẹgbẹ́ mi tọ́dẹ̀ lọ ń gba mi ní rí wọn kémi náà máa ní èèyàn fẹ́gbẹ́ so mo wá bẹ̀rẹ̀ sí ní wo bá ṣe lè structure ti ṣe business so ìgbà yẹn good enough business díẹ̀ àwọn èèyàn ti demand díẹ̀ ti ń wá so báyìí èèyàn ṣe máa ensure pé and business náà kí ni business anyway nǹkan táwọn èèyàn bá ń fẹ́ torí tí wọ́n dẹ̀ ní so mi ṣe tí ń provide ẹ̀ mo kàn wó pé kí ni ó dà pé èèyàn lè ṣe ju bá ṣe ń ṣe yìí lọ ìgbà yẹn ni mo ṣe bẹ̀rẹ̀ sí ní mo ṣe ó dẹ̀ adúpẹ́ ó ń gbórí díẹ̀ ìgbà yẹn náà. ẹ̀gbọ́n mi àsìkò tẹ́ ń sọ yìí sà àwọn ta lọ́wọ́ tó yẹ pé wọ́n ń ṣe DJ ńgbà yẹn náà tó yẹ pé ẹ rí nǹkan kan dìmú nígbà yẹn mo wá títí mi ò rí sà. ó máa dàbí pé lẹ́yìn tèmi bẹ̀rẹ̀ sí ní tí mo bọ́ sínú ẹ̀ tí mo ti ń ṣe lọ ni mo ṣẹ̀ wá mọ àwọn tó ti wà because mo kéré gan nígbà tí mo tẹrí bọ̀ so mo ń ṣe ẹni tó ń lọ sí club mi tí ìtọ́rú ẹni tó lè lọ club nígbà yẹn
but àwọn ẹ̀gbọ́n mi máa ń ra àwọn cassette kan lọ́dọ̀ àwọn ẹlòmíì tí máa ń gbọ́ tí mo dẹ̀ mọ̀ pé ẹni yìí mo like nǹkan tó ṣe lórí cassette mo máa ń gbọ́rọ̀ àwọn orúkọ bíi Kọ́lábáyé Grandmaster Lee bíi Ìbùkún máa nǹkan náà ní gbogbo àwọn tí mò ń dárúkọ àwọn bíi tí mọ̀ wọ́n gbà yẹn but mo mọ̀ later of course torí in the course of moving around mo mọ̀ àwọn kan nù but so àwọn tí wọ́n pọ̀ díẹ̀ wọ́n sì wà díẹ̀ but àwọn tí àwọn kí lórúkọ Prince 2000 ìyẹn tẹ̀ ń ṣe TV show gbà yẹn so máa ń wò yẹn lórí but mo báńdì mo kàn mọ̀ pé ó ń ṣe so TV presentation ni mo mọ̀ tó ń ṣe àwọn yòókù tí mo tún mọ̀ náà wọ́n ń ṣe DJ bẹ́ẹ̀ yẹn but èmi ojú DJ ni mo fi wò wọ́n bẹ̀rẹ̀ àwọn bíi JJ àǹkó so wọ́n pọ̀ gan but ìgbà tí mo ṣe tèmi ti wá wọ inú iṣẹ́ yẹn gan ni mo ṣe wá tí bá gbọ́ orúkọ ẹni máa ní àdúgbò olówó máa wá lọ èyí tí mo lè wá lọ àwọn kan wọ́n ti kúrò lùgbà yẹn but eventually mo mọ̀ wọn so if you ask me interest àwọn tó influence àwọn ẹ̀gbọ́n mi méjì ni gbogbo àwọn yòókù lẹ́yìn tí mo ti torí bọ̀ ni mo ṣe lẹ́yìn bọ̀bọ̀ kan báyìí ó wà ní ojú ẹlẹ́gbàgbà ẹ̀ Charlie lórúkọ ìyẹn mo mọ̀ pé ẹni tí mo kọ́ rí ní ìjókòó tí mo rí lẹ́yìn àwọn irinṣẹ́ tó dẹ̀ ń ṣe kíní yẹn lójú mi Charlie ni ojú ẹlẹ́gbà lọ́wọ́ máa ń ṣeré lọ sójú ẹlẹ́gbà gan máa kọ̀ lọ dúró sí ibi tó ti ń ṣe máa fojú sí báyìí ó tẹ̀ nígbà kan tí mo bá sọ pé àpékó wa kọ́ mi but ó máa ń busy gan kò ráyè kúrò níbi so bọ̀bọ̀ mi ẹnìkan ló wá kọ́ mi bọ̀bọ̀ máa kan politician nísìn Kàchí lórúkọ ó wà l'Ábùjá òun ló kọ́ mi òun ló làwọn ẹ̀gbọ́n mi sanwó fún 400 naira something tó wá kọ́ mi professionally because àwọn ẹ̀gbọ́n mi mo ti mọ̀ díẹ̀ náà but kò dún régé tó níbo lọ wọn wá níbo lọ ti kọ́ ń gbà níbo ni Ọbalẹ́ndé náà ni Ọbalẹ́ndé ni mo ti bẹ̀rẹ̀ gbogbo kíní Ọbalẹ́ndé ni mo wà títí di probably late 90s so Ọbalẹ́ndé ni mo ti develop everything so yeah. Akínyìn o Mr. Kachi kò ní bàjẹ́ ìgbà yẹn torí àwa gbọ́ náà ní irú àwọn ọ̀gá tiwa tó jẹ́ wọ́n máa ń sọ ńgbà yẹn kí ìgbà yẹn Jimmy kan Ọbalẹ́ndé kan ni wọ́n ló ní carnival àwọn olóòrùn kan tẹ́ máa ń ṣe ńgbà yẹn ẹ sọ fún àǹpà díẹ̀ wọ́n nígbà yẹn tẹ́ bá ṣe báyìí wọ́n ní gbogbo Èkó ńgbà yẹn ẹ bá mi sọ ńgbà yẹn because èmi bẹ̀rẹ̀ mi bí mo fo àwọn ibì kan mo bẹ̀rẹ̀ ńgbà tẹ́mi bẹ̀rẹ̀ rapper lèmi máa ń rap máa ń ṣe àwọnàwọnà tí ò tó níbẹ̀ jó náà ni break dance rapper àwọn nǹkan tẹ́mi máa ń break dance máa ń jó títì a máa tẹ́ pálí sí títì àwọn máa break dance àwọn nǹkan tẹ́mi kọ́kọ́ fi popular ládùúgbò mi ànìkan tó yẹ kí n kò ń ṣe pé torí mo tẹ̀ ń ṣe àwọn kìnìyàn bọ̀ torí pé mo kéré mo dẹ̀ ń ṣe so wọ́n máa ń fi mí show off náà ẹ̀gbọ́n mi máa ń gbé mi lọ party tán máa ní tí bá má bùrọ̀ mi wá ń bí gbogbo yẹn máa jókòó so àwọn ibi tèmi ti bẹ̀rẹ̀ ní gbogbo ìgbà yẹn àwọn náà ń díje ìgbà tó yá lèmi súnmọ́ dẹ́ẹ̀kẹ́ but ìgbà tèmi wá ti súnmọ́ dẹ́ẹ̀kẹ́ mi ìgbàgbé nǹkan tèmi kọ́kọ́ ń ṣe yẹn but ìgbà táwa ń rap yẹn àwọn èèyàn ń fojú wo pé rap àwọn eléyìí American wannabe wọ́n copy àwọn American wọ́n kàwá kún so nígbà tẹ́mi lọ opportunity tí ń develop popularity díẹ̀díẹ̀ mo wá bẹ̀rẹ̀ sí ní ṣe show tó yẹ pé gbogbo àwọn tán ní talent tán lè jó tán lè rap tán lè kọrin gbogbo ibẹ̀ yẹn náà bíi mẹ́kà ní lọ́dọọdún gbogbo àwọn òṣèré ńláńlá kan tẹ̀ mọ́ ń sìn pàápàá àwọn Daddy Fresh Daddy Shoki àwọn wọ́n pọ̀ gan àwọn Rough Rugged and Raw wọ́n pọ̀ gan gbogbo wọn yẹn ibẹ̀ yẹn náà ti jáde so kò tẹ̀ sí mídíà ńgbà yẹn tàbí ní afẹ́ polówó lórí TV ó wà but àlágbára so but máa ń tẹ máa ṣe pósítà tàdé máa ń ṣe ńgbà yẹn pósítà fill in the blank ni so a máa kọ gbogbo nǹkan yòókù but date àti time àti gbogbo ọwọ́ la máa fi kọ bí báwọn sinimá ṣe máa ń ṣe pósítà wọn gbà yẹn so máa ń ṣe ìyẹn gbà gbogbo Èkó ló máa ń wà bẹ́ẹ̀ níwájú studio yẹn l'Ọbalẹ́ndé yẹn gbogbo èyí tá àpolówó gan ọjọ́ yẹn máa kún because mo rántí iye àkàntà àtẹ plan bàbá bí iye ò nìyẹn wọ́n mi bí ọdún ó máa jẹ́ bí tí bá rántí á jẹ́ bí 89 sí 91 92
you know. And even a lot of things came up from that. Ogbon junior and PT ibẹ̀ náà ti jáde. Àwọn storm record gbogbo wọn ibẹ̀ náà ti iwájú studio mi bẹ̀ náà ti form storm record because àwọn talent wà á dẹ̀ ń wò pé kò sáwọn tó àwọn record label ńláńlá tó wà ń gbà wọn fojú sí street bẹ́ẹ̀. So mo fi bá àwọn ọ̀rẹ́ mi tán wá láti ilé ọlá pé kàn fowó sí kíní ìta promote àwọn boys yìí náà láti bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ ń gbà yẹn. ilẹ̀ tí ń gbọ́ yẹn àgbààgbà ni wọ́n òun ló ṣùgbọ́n adébílẹ̀ ni ọlọ́run ò dẹ̀ nípa wá fún wọn báyìí. Eré ò lẹ kọ́kọ́ gbà torí a ti gbọ́ tó yẹ pé ẹ sọ pé nígbà tí mo wá gbére mo pé ká lè rọ́pọ́ kan bẹ̀. mo lè gbàgbé yẹn náà. Bank kan ni end of the year bank kan ni bank náà NIB lórúkọ bank náà láyé ìgbà yẹn bọ̀ wọ́n ti change orúkọ mi ìmọ̀ nǹkan tó já sí wọn kò change ẹ̀ sí City Bank wọ́n ti change ẹ̀ sí kan tó ń lò sí wọn kò gbá wọlé ṣá àdúrà mi rẹ̀ ló bá wọn kọ̀ wọn bank yẹn náà kọ́kọ́ san 1,000 naira fún mi. ní 19 years end of the year ibi tí mo bàjẹ́ sí ni èmi lè sọ pé year báyìí but early 90s ló máa jẹ́ 1,000 naira. 1,000 ó jọ mí lójú because 700 ni mo charge 700 yẹn gan inú mi wúwo láti bẹ̀rẹ̀ ẹ̀ but ìgbà tí mo tẹ̀ bẹ̀rẹ̀ 700 yẹn ni bọ̀bọ̀ tó wà in charge sọ fún mi pé kí n má wọrí pé 7 pound máa fún mi 1,000 pé bọ̀ kí n make sure pé mo ṣiṣẹ́ tó dáa mo dábẹ̀ rú kan èmi tó 1,000 lọ́nà. bàbá owó yẹn gbà yẹn. but ibi tí kinní yẹn dá sí ni pé láti gbà yẹn confidence àti wá ní 2,000 ni máa gbà ẹ fún mi 3,000 kò tẹ̀ wá wúwo mọ́ but 1,000 wúwo ńgbà tí mò ń sọ yẹn in fact late 80s ló máa jẹ́ kò tẹ̀ lè jẹ́ 90s pàápàá mo ṣe rántí ni because 1,000 yẹn wúwo ńgbà yẹn ẹni tó dẹ̀ ń gbọ́ nsìn tó ń gbọ́ 1,000 ó máa ní oníṣà ní bọ̀bẹ̀ 1,000 gbà yẹn wúwo kò ń ṣe because turntable yìí sìn á fẹ́ tó bí 200,000 sìn ìgbà yẹn 3,000 ni mo ra kò ń ṣe léyìí o èyí tí mo ra ń gbà irú ẹ̀ gangan dẹ̀ ni irú ẹ̀ gangan wọ́n ti change model ẹ̀ sìn irú ẹ̀ gangan 3,000 ni mo ra nígbà tí mo wá 1,000 so tí n bá gba 1,000 lọ́nà mẹ́ta màá ra kíní ìkan gbà yẹn but nísìnyí ẹni òkú yìí ní kí n má sọ màá ra márùn ẹ̀kan ní pàtí kan. ẹ ṣé bàbá mi òun ni ló mẹ́tò yìí wá ń pé ẹ ti gbọ́ bó ṣe sọ wọ́n ti mú látẹ̀yìn wọ́n nígbà yẹn tán wọ́n máa gba iṣẹ́ ńgbà yẹn 1,000 naira ọmọ ọ̀dọ́ àmàwọn ń sìn pé sílẹ̀gbọ̀n yìí náà òun ní ibì kan ló ti bẹ̀rẹ̀ ìsìn bàbá lè gba 10 million wọ́n ti ṣiṣẹ́ débẹ̀ ni àmọ́ má jáde ẹjẹ́ àmọ́ padà bàbá mo fẹ́ bèèrè lọ́wọ́ nítorí mo ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ìkànnà wọn ọ̀rẹ́ yín náà tó jẹ́ ẹ̀gbọ́n tiwa náà Idris Abdulkareem. Mo ṣe kúrò pẹ̀lú Idris nísìn tí bá ti lọ sọ́nà òkè bíi north ni máa ń rí Idris nígbà yẹn ó máa ń mú ìtẹ̀mọ́ bó ṣe máa ń rìn bóyá bọ̀ gbogbo tí bá ti ń set up bá àti yọjú òun la fi ń test microphone so gbogbo time táwa yìí ń set up táwa ń wo bí i music Idris kọ́ máa boss lọ́ntì ẹni ó wá dijọ́ kan lèmi bá ní ìwọ bọ́ yìí ó lè jókòó pẹ̀lú àwọn ará bí wá sẹ́kọ̀ọ́ Èkó ni ó ti ń ṣẹlẹ̀ and kí ni ẹ̀ mọ́ ẹ̀mí lára ń gbà yẹn tí n bá ti réyàn kí ni bẹ́ẹ̀ kọ́ ikọ̀ tí Èkó kọ́ ìpàdé kò yìí mi ti gbèrú ju kọ́ tẹ̀ má fi mí ṣe nǹkan lẹ́kọ̀ọ́ you understand what I'm saying so tí bá ti lọ sí ibìkan máa wò pé máa yí o ti le jù fún yìí máa bọ̀ lẹ́kọ̀ọ́ màá yìí sọ àwọn ẹlòmíì tí mo sọ rẹ̀ bẹ́ẹ̀ni bí ṣe sọ fún Idris yẹn mi ìdẹ èmi gan ò ní mind pé kíní o but every time tí bá kọ̀ ti rí ma ní máa yí kí ló ń ṣe gbogbo bíbà ló di ijọ́ kan ló kọ̀ yọ sí mi ní Ọbalẹ́ndé yẹn náà ni mo bá wò báyìí ṣùṣù pé òbọ̀ tí mo ti ń sọ kíní ìfún láti wá mi ṣáà lè sọ pé kí ló wá ṣe so mo kọ̀ bẹ̀rẹ̀ sí ná mo ń connect mọ́ àwọn ibi tí mo fi pé nǹkan lè ti ṣẹlẹ̀ so and Idris mi tẹ́ mọ̀ bóyá bó ṣe ń bọ̀ ló ṣe débẹ̀ yẹn o bóyá ọjọ́ kejì ni o kò tí ì settle down so but ọ̀rẹ́ mi àti Idris kó tẹ̀ tó wá yẹn náà láti jọ ń ṣeré and bó ṣe dé akọ̀gbé láti bẹ̀ náà ni tí bá ti gbọ́ pé wọ́n ń ṣe nǹkan bì kan máa gbèsè létí tó bá dára yà wá
tí tọ́ àwọn Kenny's náà tó fi wọnú ẹ̀ ìjọ tí mo máa mọ̀ pé àwọn Kenny's yẹn coincidentally ìjọ tó ó dà pé ìjọ tó meet Kenny gangan ni because èmi máa ń lọ sí Ray Power gbọ́ngbà yẹn ló ń jáde bọ̀ ni ó fún mi ní ṣàkọmọ́ ló ní àpé bàbá pé òun ṣẹ̀ bá wọn exactly so ìjọ yẹn náà ni mo mọ̀ pé ó ti di group because Idris Mr Remedy ní Idris before gbogbo ìgbà yẹn kò sí gbogbo àwọn Eddie àti Tony bẹ́ẹ̀ so kó tó wá di pé but ọ̀rẹ́ mi àti ẹ̀ di wákàtí kan before ilé ìsìn àjọ wa ni ẹ báyìí rí post mi lẹ́nu máa rí mi. Mo fẹ́ ká sáré sọ̀rọ̀ nípa àwọn iṣẹ́ tẹ́ ti ṣe síta ká sáré sọ̀rọ̀ nípa album mi definition torí pé oníwọ̀n tí mo fẹ́ mú jáde ń bẹ̀ tí Two-Face ti sọ pé we dey enter bus dey do conductor pé bóyá kìíní pé kò ń ṣe púpọ̀ wá bẹ́ẹ̀ torí Two-Face gan fúnra ẹ̀ sọ̀sọ̀ táǹgọ̀ náà sọ ń kó tọ́ ni ẹ tó bá mi mú bọ̀ yẹn jáde ní gbogbo ìgbà yẹn pé hustle yẹn gbà yẹn rí ìgàn lẹ́sẹ̀ wá tún fi kìíní yẹn ṣorin jáde. ìgbà tí mo ń ṣe album àkọ́kọ́ yẹn mo ti ṣe album mo ti ṣe tán but ó níyàn kan péré tí mo rò pé mi ò lè release album tí kò bá sí lórí ẹ̀ adẹ̀tíjọ́ ń sọ̀rọ̀ láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ album pàápàá ẹ̀yẹn ní Two-Face ìwọ̀nba nǹkan ìdí méjì dẹ̀ ni mo ṣe ní ó gbọ́dọ̀ wà lórí ẹ̀ first of all anybody tó bá mọ the closest people to me in the industry in terms of beyond the music Two-Face Sound Sultan àwọn méjèèjì ni so mo ti record pẹ̀lú Sultan already. Two-Face ìgbà yẹn Two-Face peak ni na so àtẹ̀tí rí mú mọ́lẹ̀ gan wàhálà ni so album yẹn ti ready mo ti ń wò pé mo tẹ̀ tí ń wo date of release but mi ti rí Two-Face èèyàn gbogbo èèyàn ló mọ̀ pọ̀ rẹ̀ mi tímọ́tímọ́ mi. màá wá ṣe album kò wá ní síbẹ̀. òun tẹ̀ ló gbóná ju gbà yẹn pàápàá màá wá ju àwọn èèyàn kan á bèrè lọ́wọ́ mi pé bàbá díẹ̀ ń kọ́ kí ló tí kò mo kọ wo ṣìṣù ní pé ìjọ kan mo kọ bèrè mi tẹ sọ fún pé orin tajọ ń sọ láti jọra láti ṣe mo kọ níbo ló wà pé mo ń láti rí ó wà lájà west ní ọ̀dọ̀ àwọn Kenny's studio yẹn gbà mo kọ drive lọ́bẹ̀ ni mo kọ gbé sí mọ́tò ni mo ní I will dey go studio now ó ní instrumental ń kọ pé orin wo là ń ṣe wọ́n ní kò láì jẹ́ àǹkà tá fẹ́ lọ ṣe but a máa dé studio ṣá pé tá bá dé studio yẹn anything tó bá ti wà ń bẹ̀. ó lè jẹ́ intro àbí skit ló máa ṣe fún album bọ̀ èmi fẹ́ kó hùn ẹ̀ wà ń bẹ̀ kórúkọ ẹ̀ dẹ̀ pẹ̀lú track list yẹn bá ṣe ṣáà lọ sí studio yẹn ní Veritas níbi àkọkà yẹn lọ́wọ́ Yaba somewhere ṣá àwa débẹ̀ wa kọ̀ bẹ̀rẹ̀ sí ń rojọ́ ẹ̀dẹ̀ mọ̀ pé gbà yẹn a máa ń book session wákàtí mẹ́jọ ni wákàtí 5 nínú mẹ́jọ yẹn ẹjọ́ àtọ̀tí nàkínú akọrin rojọ́ ní yóyóyóyóyó àríkọ̀dì kan bá àdìgbà kan bá ní ọ̀gbẹ́ni wá owó tèmi ò lè lọ báyìí o mo ti sanwó bíbà yìí wá àdè sanwó láti wá kọ̀ wá pariwo bíbà bóyá nǹkan tàtẹ̀ ń sọ látẹ̀ nǹkan gbogbo because gbogbo tàtẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ akọ̀ ń sọ bókákú ṣe pàdé bá ṣe bá ṣe ti ń ṣe how would they hustle for Lagos àníyà bóyá gbogbo nǹkan tàtẹ̀ ń sọ ẹni ká jù sórí orin kò pẹ́ náà producer wà ń bẹ̀ ìyẹn kọ̀ wà lórí keyboard orin kan tí mo ti ń play nu mọ́tò bí àwọn ló influence producer ìyẹn kàn ń tẹ keyboard Two-Face kọ bẹ̀rẹ̀ kíní tó máa ń ṣe ńgbà yẹn ó máa ń gbáyà báyìí máa fi ṣe ló ṣe ń kọ this Lagos way so a tẹ record ní pé ó dà pé orin yẹn so we start building on that and so the last 3 hours of that session we had to develop orin yẹn and it came out very well after Two-Face mo ṣe wá wo pé àwọn ta ni mo lè fi kún kó pé because I'm more hip hop inclined, so I wanted it to have that hip hop feel. Fi gbé mo dine àti Elajo eventually I think maybe a week later or some days later. Ó dẹ̀ à ń gbọ́ àwa ń gbádùn ẹ̀ so èmi tẹ̀ ti kà á kún pé because nígbà yẹn irú orin bẹ́ẹ̀ yẹn ò rè ní Nàìjíríà. Mi tẹ̀ mo rántí pé ó yìí láwọn artist kan tí mo play náà ní pé báwo ló ṣe òun ní báyìí wọn ń play in club ní Nàìjíríà náà, so it just turned out well and it became a classic as far as I'm concerned, so bí yẹn ṣe wá nìyẹn, it was just my
insistent on having two faces on the record, and I think it was worth it at the end of the day. tàbá dẹ̀ sì sọ sí party àbí anywhere lé ní báyìí sí. ọtẹ mọ̀ pé ńgbà yẹn gan táwọn èèyàn bá play máa ń wò pé àwùjọ ayé ni pé tọrọ rí mi dúró ni later ni mo wá ń rí i pé kíní yìí ó dà kò lè jẹ́ gbogbo àwọn tó ń play ojú ayé náà ṣe because ìgbà yẹn orin style yẹn from the Nigerian act was not really what was commercial. But I mean, maybe we just ended up breaking the jinx or something, and it worked. Mo wá wo iṣẹ́ tẹ́ ṣe lórí definition yẹn, olórin tẹ́ kó sí iṣẹ́ yẹn, báwo lẹ ṣe po iṣẹ́ yẹn pọ̀? Because nígbà tí mo ń work on definition, mo tẹ make or break ni, so mo ti wò pé tabaṣì a kó bá àwọn DJ yòókù. Wọ́n kàn máa wò tí ẹni DJ bá náà wọ́n máa wò pé ọtí tún dé, so. Mo kàn ń wo ni double album tẹ̀ la fẹ́ ṣe, so orin tí artist mo record pẹ̀lú bí 100 and something, but ìgbà tó di pé a máa fi sọ́jà Alábà náà wọ́n advice pé double CD yẹn iye kan náà máa ta pẹ̀lú single CD, so àkóṣe ní volume 1 and 2 wẹ́ẹ̀lì ó jẹ́ volume 1, ó jẹ́ káwọn orin ìkejì tó wọnú yẹn kan wà ní volume 2, but mi bó ṣe volume 2 yẹn eventually, so. It was based on relationship. I mean, I have good relation and rapport and cordial relationship with a lot of people. So tí n bá pè wọ́n pé mo ń ṣe nǹkan báyìí, ṣàṣà ni inú mẹ́wàá kí mẹ́sàn-án máa dá mi lóhùn, àti mẹ́wàá gan máa dá mi lóhùn. Ó ní nǹkan kan tí mò ń ṣe báyìí sí gbogbo artist náà là ń pè wọ́n dẹ̀ ń dá wa lóhùn. So it was based on relationship. Ìmí gan artist mi gan kò gbọ́ pé òun ṣe nǹkan báyìí o dẹ̀ pé òun ló máa fi pè pé wá bàbá ó ga ó ẹ̀rẹ̀ ń ṣe irú nǹkan báyìí ẹ̀dẹ̀ jẹ́ ká gbọ́, so ìyẹn ṣáà expand bẹ́ẹ̀ then èmi dẹ̀ tún wò ó gbà pé kí má tilẹ̀kùn mọ́ àwọn DJ yòókù tí bá lọ ṣe tó bá jẹ kò sẹ́lòmíì tó máa ṣe rẹ̀ mọ́, mo kọ̀ wó pé kìkà kó gbogbo ẹ̀ sí at least èyí jẹ èyí ò jẹ, but luckily ó wọlé ó dẹ̀ ṣe ọ̀nà fún àwọn DJ láti máa ṣe record. But ẹ̀yìn ẹ̀ mo tún dúró bíi 7 years DJ kankan ṣe album tèmi dẹ̀ ṣe wípé lẹ́yìn ilé àwọn DJ náà wọ́n máa ṣe album ìgbà tó dẹ̀ di ọdún keje tí mo rí pé kò séèyàn tó ìdábàá ẹ̀ mo kọ̀ wó pé ká tún ṣe industry yẹn náà you can refer to it as maybe continuation of but by that time there was a different mindset. I wasn't trying to be the hip hop guy that I was. I'm not an artist, so I'm not exactly. So I was just trying to do album to cover representation Nigerian music at that time. So everything go and then artists tó wà lórí 66 artists tó wà lórí yẹn. So in terms of collaboration, mo feel pé mo ti ṣe collaboration between those two albums alone, and àwọn orin tí mo ṣe collaborations tí mo ṣe tó sí ní orí project méjì yẹn lásán ọ̀pọ̀ gan, so mo fi pé anybody yìí ṣe collaboration tó tó. àfihàn tí ò bá lọ gbọ́ ẹ wá àwọn yẹn tẹ kẹgbọ ẹ rí bẹ ó kún bẹ́ẹ̀ ni. kò sí ẹni tó lè ní òun ṣe jù yẹn lọ, so and it boils down to relationship. You just have to be okay with people, and for me I enjoy that, so it's easy for me to reach out to anybody pé mo need ìkan náà wọ́n ṣe ẹ̀yìn tẹ́tún ìṣe tó jẹ́ pé ó tún ran àwọn ọ̀dọ́ lọ́pọ̀lọpọ̀ tó ràn wọ́n lọ́wọ́ ní ìtàwọn ìbí tó ń pè ní Jimmy jump off tó jẹ́ wípé ẹ gbé wọn wá nígbà tí kò tẹ̀sẹ̀ tó tì mọ̀ wọ́n ẹ̀ẹ́dẹ̀ fara nù wọ́n ní studio olóògbé Da Green ó wà lára nǹkan tí ẹ pé ó ṣe tó yẹ pé Ọlámídé ẹ sọ̀rọ̀ nípa Jimmy jump off bó ṣe di pé ẹ tún wo concept yẹn. Jimmy jump off yẹn kíní nìyẹn nígbà tí màá bẹ̀rẹ̀ tí èèyàn bá ti ṣe máa ń wo step máa ń tick boxes ni pé èwo la ti ṣe èwo la ti ṣe. Ìgbà yẹn àwọn èèyàn máa ń sọ pé àwọn jẹ́ kí n máa ṣe TV show. Èmi dẹ̀rẹ̀ máa ń wò pé tí n bá tẹ̀ fẹ́ ṣe TV show ṣé máa kọ́ lọ́ máa ṣe countdown lórí TV mi rà at number 2 the video of so at number 3 gbogbo èèyàn ló ń ṣe yẹn nígbà ó ti ṣá. So ìgbà tẹ́mi fẹ́ bẹ̀rẹ̀ TV yẹn mo bẹ̀rẹ̀ TV pẹ̀lú video mix. Was the first ever video mix show in Nigeria. We started that in late 2006, early 2007. Was the only
It was the first ever video mix show on Nigeria. In actual fact, I was the first DJ to do video mixes in this country. Because equipment kò wẹ́. So ìgbà tẹ́mi gbé wọlé yẹn kò ń ṣe irú ìsìn wọ́n ti technology to simplify. At that time it was quite. So I started a TV show called Genius Jump Up. But video mix show, man mix video. Ìgbà tí mo wá ṣe yẹn fún bí ọdún kan. Àbúrò ọdún afẹ́tọ́ ọdún méjì ṣá. Ó ti wá àwọn èèyàn ti wá pọ̀ tán ti wá technology yẹn ti kò tẹ̀ wá èmi gan kò wú mi lórí mọ́ nǹkan dẹ̀ máa ń tètè sómi tí bá ti rí pé kíní yìí ó ti di gbogbogbò màá fẹ́ yọ ẹsẹ̀ kúrò ńbẹ̀ àfi tó bá ní ìgbìmọ̀ bí ẹsẹ̀. So ìgbà tí mo wò yẹn ni mo wá wò pé bóyá kí n bẹ̀rẹ̀ sí ní create segment oríṣiríṣi mo wá create àwọn other segment kan nú ẹ̀ leak the mic lápẹ̀ leak the mic yẹn mo wá wò pé okay wọ́n máa gbé àwọn artist wa. But mostly young upcoming talents, but I'm spice it up by me pẹ̀lú àwọn olórúkọ ńlá, so wọ́n á bẹ̀rẹ̀ sí máa gbá àwọn rappers mo ń gbá àwọn rappers wa mo ń gbá àwọn olórin wa but wọ́n á rí pé tàwọn rappers yẹn gan ló ní content tàfẹ́ so àwa restricted sí rap only especially pé mi gan rap ní gbádùn jù so. Mo kàn restricted so báwo àwọn olórin níbẹ̀rẹ̀ àwọn olórin bíi Two-Face Nice gbogbo náà wà bẹ́ẹ̀ so but later akọ̀ yẹ gbogbo àwọn yẹn kúrò ó wá di rap on then man like okay ká discover talent pé okay ẹni o akọ̀ mọ́ níbì kan pé ó dáa a lè gbé wá àgbé sórí ètò láti orí ètò nǹkan tó bá dé ẹ tó bá rí tó láìkẹ́ lẹ́yìn yẹn so àwọn wọ́n pọ̀ gan tó yẹ pé first break wọn lórí TV ibẹ̀ yẹn. Green for instance. Mo fẹ́ kẹ́ sọ̀rọ̀ nípa ṣòkòtò torí títí dọ̀la ìyẹn lọ́wọ́ èèyàn sì fi ń ṣe ìná. Green bí ọmọ ló jẹ́ sí mi ó máa ń wà lọ́fíìsì mi gan gbà ẹ̀ kó tó so ó ti pẹ́ tí n ti sọ pé wọ́n á ṣe iṣẹ́ yìí ó máa ní bàbá mi tí ready bẹ́ẹ̀ pé àpọ̀tù recorded ni tá a bá rí recorded tó bá wà ọkẹ́ à ṣe ń jọ mi kò gbá ó kọ̀ díjọ́ kan ló kọ̀ dé lónìí àbàbá mo ti ready ní the same chicks ní tọ́wọ́ àbí náà ni mo ní wò ó yá yí kámẹ́rà ìyẹn ti dà green ìyẹn dẹ̀ lọ bẹ́ẹ̀ òun ló di nǹkan tó di lẹ́nu. àdìpé Ọlámídé náà Ọlámídé tẹ̀ tí ó ti gbìyànjú díẹ̀ kó tó wá sí Wizkid first appearance ẹ̀ lórí TV ever orí jump off ni. Cause Wizkid bẹ́ẹ̀ bí 17 àbí kò tí ì jáde sí kò tí ì release nǹkan kan kò tẹ̀ tí ì ní signing gbà yẹn Scales gbogbo wọn yẹn mi gan before first album ẹ̀ ló wà ń bẹ̀ Ice Prince ìgbà tó ṣẹ̀ dé kò tẹ̀ tí wọ́n ti sign ẹ̀ into place it èmi kàn mọ àwọn talent Scales just ni mo ti mọ̀ wá sí ìgbà tó dé kò mo sọ pé màá bọ̀ lórí ètò yìí because ó win competition kan tí mo judge níbẹ̀ ẹni so mo ti mọ̀ pé ó ní talent but àwọn èèyàn láti rí lèmi kọ́ ibi ṣe máa ń pè wọ́n pọ̀ gan àti máa dárúkọ àwọn LOS gbogbo wọn secondary school náà wà á jí wọn gbé láti school wá sórí ètò kò jẹ́ kí n máa sọ yẹn but because à ń wá báyìí máa record wọn gbogbo báyìí ó le díẹ̀ but ìjọ kan mo kọ̀ wó pé ẹ bá ṣe kúrò ní school ẹ máa gba bí ìwà ni so wọn wá LOS nígbà yẹn gbogbo wọn tẹ lórúkọ ìmí gan lórúkọ stage name nígbà yẹn so tí wọn bá ti ṣe tán náà máa wò pé I want to do this wọn á dẹ̀ wá orúkọ tán máa jẹ́ sports. Cool DJ ẹgbẹ́ bá ṣe mú wa kò ní bàjẹ́ bàbá ìjà sáré sọ̀rọ̀ nípa ní iṣẹ́ DJ ilé ìtẹ̀yìn ṣe gbé dókè mo fẹ́ sọ̀rọ̀ nípa wọn rẹ̀ yín jẹ́ kígbà tóun náà wá dá sí iṣẹ́ amóhùnmáwòrán yẹn wọn náà wá tún gbé kúrò wọ́n gbé sókè dáadáa ìyẹn Kenny àti D1 ní ṣókèjà sọ̀rọ̀ nípa wọn tó mọ̀ pé ìbáṣepọ̀ yín ogun régé. ẹbí mi gan làwọn yẹn kí lèèyàn fẹ́ sọ nípa ẹbí náà bí ṣe sọ yẹn náà ló ṣe wà àwọn ẹ̀gbọ́n mi làwọn yẹn so the relationship has been we have been brothers from inception from when they got into the country in the 90s, we've been, and it just gets stronger and stronger by the day. Most times it's difficult for me láti sọ̀rọ̀ nípa àwọn èèyàn tó jẹ́ èèyàn mi bẹ́ẹ̀, mi lè máa sọ àsọdùn, but èèyàn mi gan làwọn yẹn, èèyàn mi gan kò dẹ̀ ń ṣe
okay so ó bẹ̀rẹ̀ pẹ̀lú Kenny and D1 but lọ́dọ̀ Kenny for instance kò sẹ́ni tí mo tán mọ́ family dé KSB dé IG dé Táyé gbogbo wọn ni ẹbí mi ni gbogbo wọn dé ẹ̀gbọ́n àǹtí Mojí gan family nìyẹn ni wọ́n ń ṣe òsínkàn kí lè wọ́n fẹ́ sọ ẹbí na ẹbí just as simple as that and they've always been very supportive kò sí nǹkan tí mo ṣe kí n tó ní mo ti fẹ́ gbé sórí iná náà máa ní jẹun pọn ní gáàsì àbí kí n pọn stove tó máa fi sè so yeah. àdúgbò lọ́wọ́ mo fẹ́ bèrè lọ́wọ́ yín sà ìgbà wo ló di pé ẹ kọ́kọ́ kúrò nílùú Nàìjíríà tó di pé ẹ lọ ṣiṣẹ́ DJ ní òkè òkun. ok iṣẹ́ DJ wọ́n ṣe tí mo kọ́ travel tó di pé ẹ lọ ṣe iṣẹ́ DJ lókè òkun. fẹ́ rántí mo fẹ́ kẹ́ sọ fún wa sà. mi ì dá pẹ̀lú date but the early 2000 early 2000 ṣe rántí ìlú náà tó yẹ pé. America ni mo kọ́ lọ early 2000 just like wọ́n jẹ́ bí 2004 2005 mi ì dá pẹ̀lú date but early 2000 mo lè sọ period bí early 2000. ṣọ́kọ̀ kàn sí yín náà ni àbí ó ní mo fẹ́ mọ bí kí ni ẹ ṣe wáyé gbà. wọ́n kàn sí mi ni ìkótá yẹn kàn sí ọ̀rẹ́ mi kan ló sọ fún mi nípa ètò kan tó ń ṣe náà so ètò yẹn lèmi ń plan láti lọ fún but in the course of mo tẹ̀ ń plan ètò yẹn làwọn ẹlòmíì tún sọ pé àwọn gbọ́ pé mo fẹ́ wá síbi ìgbà tó ti bá wà pé ṣàlẹ̀ ṣe so ìkan ló dàgbọ́n ló súnmọ́. àtìgbọ́n dẹ̀rẹ̀ ẹ tẹ̀ sọ pé kò ṣàṣà ní ìlú tí ò ti di pé. èmi máa ń wò pẹ̀lú ìlú náà máa ń wò pẹ̀lú continent. wọ́n ní 7 continents ó wà bí mo ti dé 6. ayọ̀ kan tó kù kí ló ṣẹlẹ̀ last year ló yẹ kí n lọ sí yẹn but pandemic ò jẹ́ kí n ṣe lọ but náà yìí lọ n kàn fẹ́ ìyẹn gan kò tẹ́ ń ṣe dandan pé iṣẹ́ ló gbọ́dọ̀ gbé mi mo kàn fẹ́ lọ kí n kàn á mọ̀ pé mo ti dé bí náà. ní nǹkan tó fi 1000 naira bẹ̀rẹ̀ ẹni tí bàbá ń san sí i bàbá kí ni ìbáṣepọ̀ tẹ ní pẹ̀lú gbogbo wọn ọmọ yín torí ẹ náà ọmọ púpọ̀ nídìí iṣẹ́ DJ kí àmì sọ pé àwọn ọmọ yín kí ni ìbáṣepọ̀ yín mo mọ̀ pé ẹ gúnrégé náà mo fẹ́ mọ bí ìbáṣepọ̀ yẹn ṣe torí pé ṣàṣàlẹ́ni tó ti di èní tó di pé òun náà sọ pé DJ lòun tí ò gbà bẹ́yìn kọjá mo fẹ́ mọ ìbáṣepọ̀ yín sà. respect ni kéèyàn kọ́ respect is reciprocal èmi máa ń respect àwọn èèyàn so mi dẹ̀ máa ń like máa mi DJ so tí bá tẹ̀ débì kan sí bá rí pé DJ wà ń bẹ̀ máa kọ́ lọ bí n bá lọ sí club bá rí pé màá kọ́ gùn kí n tó ní ìbò la máa jókòó sí mo lè kọ́ gùn kí lọ kí n lọ kí DJ yẹn then in terms of I just respect people and I think because of that I also get that respect in return and that is on a general scale but in a direct scale my doors are open. You are just here on the quiet day otherwise ànágan DJ sì wà ń bí tán ń ṣe àkànjọ ń ṣeré ìdájí wọn mọ̀ à ń ṣẹgbẹ́ but àjọ èyí tí mo mọ̀ máa ṣàlàyé èyí tí ìwọ náà mọ̀ èmi náà máa di díẹ̀ mú bẹ́ẹ̀ àjọ ń kọ́ra àjọ ń gbé pé gbọ́n ni and it has always it's just respect èèyàn kọ́ kéèyàn má fojú dèèyàn èmi ò ń fojú wẹ̀yàn rárá láì nǹkan náà tẹ̀ kọ́ mi bẹ́ẹ̀ so and ó dẹ̀ ń ṣiṣẹ́ fún mi ọ̀dọ̀ ìgbà ní o máa ń bó èèyàn o máa rí ọmọ ẹlòmíì tán kò lẹ́kọ̀ọ́ láti ibi tó ti ń bọ̀ so tó bá rí pé ẹni kan ń bá òun jókòó ń bá òun fọ̀rọ̀ wọ́rọ̀ aṣọ ẹ̀ẹ́dẹ́gbẹ́ but tó bá ti ń di irú ìgbà yẹn ni wọ́n mọ bí ṣe máa ń gbẹ́ra mi sẹ́yìn dẹ̀. tẹ bá wá jókòó ń sìn sá tẹ bá ń wò pé DJ kan ló ń ṣeré níbi kan ń gba kinní kan mílíọ̀n ìkan lọ kinní kan mílíọ̀n kí ló máa ń wá sí lọ́kàn tẹ bá kàn ń wò pé torí mọ̀pọ̀ lọ́hùn ni àmọ́ ó ipasẹ̀ yín. no èmi máa ń ṣọpẹ́ ni o bíi bàbá ọlọ́mọ púpọ̀ lèmi èmi máa ń ṣọpẹ́ ni because iṣẹ́ ìgbà tèmi torí bọ kò sówó oúnjẹ wọ́n lè pọ̀ sọ fún ẹ pé àtẹ́bá wá jollof rice wà àti coke. exactly àbáwọn ọmọ máa wà bẹ́ẹ̀ àwọn nǹkan tó máa ń promise àwọn èèyàn ń gbà táwà torí bọ nìyẹn then tó bá tẹ ìjàjà náà náwó sí ríra ní ìgbà tí ń bọ 1000 ìgbà kí n tó gba 1000. tó dẹ̀ pé báǹkì gan tún ló fún yín lówó yẹn gbà. kí n tó gba 1000 à ń ṣe 200 150 náà àbí so tí bá and then ìgbà yẹn àwọn èèyàn fojú di iṣẹ́ yẹn gan
so tó bá tẹ̀ tí kọ́kọ́ sọ pé tó bá ní kí ló ń ṣe tó bá ní DJ ní wọ́n lè sọ fún àwọn òbí wà tán sọ fún àwọn ọ̀rẹ́ mi kan pé àwọn ò gbọ́dọ̀ rí mi kí n wá wọn wálé ọmọ burúkú wọ́n kọ̀ rẹ̀ pin pé òun ṣèyàn so tí bá ń rí sìn níbi tó wà ń sìn tí mo rí pé àwọn òbí tó ń tẹ̀ máa ń tilẹ̀kùn pé kọ́mọ wọn má bá àwọn gan-an ń ṣílẹ̀kùn pé DJ báyìí báyìí ń bọ̀ tó ń tẹ́ kápẹ̀ tó ń tètè prepare dining pé ó ń bọ̀ wá bá wa jẹun tán dẹ̀ ń san then tí èèyàn bá worú àwọn tó tẹ̀ ń DJ ń sìn àwọn ọmọ ọlọ́lá àwọn ọmọ tó ti lọ sí the best iléèwé ní ayé wọ́n ti lọ kiri wọ́n ti tó dẹ̀ jẹ́ nǹkan tó padà wá ṣe yẹn nǹkan dùnú ni fún irú èmi because ìgbà táwa bẹ̀rẹ̀ àwọn èèyàn máa ń ní eléyìí olórí ròyìn but àwọn tó ń sọ pé èèyàn olórí ròyìn ẹ̀ ń sìn àwọn náà ń gbé èèyàn lárugẹ jù ń sìn so ó máa ń jẹ́ kínú èmi dùn because ká ní nǹkan tìjú ni èmi gan máa deny ẹ̀ bí pétérù ṣe deny jésù wọ́n bá ní kí ló ń ṣe máa ń díje nígbà lẹ́ǹkọ̀ọ̀kan èmi bá tẹ̀tí wá nǹkan mi ṣe bàbá ẹ jẹ́ ń gbé kúrò ní orin ṣèwọ́ṣèwọ́ ẹ jẹ́ ká wọ tiwantiwa torí mo mọ̀ pé ó máa ná orin ìbílẹ̀ tiwa tó yẹ pé ẹ̀yin náà máa ń gbọ́ tẹ́ máa ń gbádùn ẹ jẹ́ ká jọ òun tẹ́kẹ́ tẹ́ bá tẹ̀ wá fẹ́ sọ pé ẹ fẹ́ ṣètò ní hip hop nǹkan kan ó ní wọ́n lẹ́yìn pé mo dẹ̀ máa ń gbádùn ilé máa ń gbádùn. èmi gbádùn orin gan-an wàá mú láti bẹ̀rẹ̀ mo like Túndé Nightingale omi ọ̀bẹ anybody mọ̀ yẹn bí wà mo ní like Orlando ọwọ́ bàjẹ́ Ebenezer Obey without a doubt a lot of it tó bá di fàájì mo sọ ní àdé but tó bá di pé mo kàn fẹ́ fórin sí Ebenezer Obey Fẹlá mi ò rò bí èèyàn kan wà tó wake up báyìí máa ń sọ tó máa náà láì Fẹlá kò sí orin Fẹlá tèmi láì bàbá túwò lọ jìn wasiu wọn láì wasiu ayinde gan èyí tó tẹ̀sẹ̀ ṣe èyí nìyẹn ó dà pé yẹn ni number one nígbà yẹn sí. ẹ ṣe gan àbá kí ló jẹ́ kẹ́ máa lọ agbọ́dọ̀ rẹ lè dìmú lọ́wọ́ yín náà ọ̀rọ̀ ìgbéyàwó èmi ti wá títí mi ò rí pé wọ́n ní DJ Jimmy Jatt kìíní kan ìwó máa Jimmy Jatt kìíní kan mo ti wá mo béèrè báwo lẹ ṣe ìgbéyàwó ti kọjá 20 ọdún ó ti pẹ́ gbogbo ẹ̀dẹ́ ó lè lóòótọ́ à ń gbọ́n kọ̀kọ̀ báwo lẹ ṣe tó ṣe káwa náà lè rí kọ̀kọ̀ kọ́. responsibility ni téèyàn bá torí bọ nǹkan táwọn èèyàn kà kún èèyàn náà máa try kéèyàn jẹ́ kán respect ẹ̀ ìgbà tẹ́mi bẹ̀rẹ̀ iṣẹ́ ẹni tó lórí rò náà kà sí and tẹ́mi gan bá ń wu àwọn ìwà ẹni tó lórí rò á ní àṣẹ kí ló expect nǹkan tó ń ṣe náà so for me àwọn kan wà tó ń guide me at different times at the beginning pé okay níbi tí gbogbo àwọn parents àwọn èèyàn àwọn ẹgbẹ́ mi tán gbà káwọn ọmọ wọn ṣe irú nǹkan tí mò ń ṣe àwọn tèmi gbà mi ìgbọ́dọ̀ dojú tì wọ́n díẹ̀ so in my courage and everything and my thoughts at the back of my mind especially màmá mi ní wọn gbọ́dọ̀ lọ sọ pé mo wúrú wà báyìí ta mi ń gbéra mi bẹ́ẹ̀ ó tún sún síwájú díẹ̀ ó tún di pé èèyàn fẹ́ yàwó wàá wá wò pé àwọn ọmọbìnrin tó tẹ̀ wo gbogbo ọkùnrin tó ń ìyàwó mi dẹ̀ fáìn gan àwọn ọmọbìnrin tó ń wo gbogbo àwọn tó star tán tó jẹ́wọ́ yìí náà lórí mu táwọn ẹbí ẹ̀ gan tó ń wò pé òrọ́kùnrin mi nílé tó ń jó disco kiri ò ní jẹ́ kí ojú tún tì òun náà pé ó gbà fún ẹ so wàá tún máa ṣọ́ ìwà ẹ̀wù ìyẹn náà tún guide mi ó tún di pé ó tún bímọ wàá tún wò pé àwọn ọmọ ẹ wọn lọ school ní kíláàsì wọn ẹni tó jókòó sẹ́gbẹ̀ẹ́ bí ọmọ dókítọ̀ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ bẹ ọmọ sẹ́nítọ̀ ẹni tó wà níwájú bẹ ọmọ lọ́yà eléyìí tó wà láàrin bí ọmọ DJ bàbá ẹ̀ òde ra bàbá ẹ̀ gan náà kò responsible wàá tún máa fún ẹ ní ọ̀tọ̀ ni pé ilé tèmi gan tẹ̀ tí wá wọ́n bring in kò gba gbogbo ẹ̀ but irú àwọn nǹkan bẹ́ẹ̀ ló máa ń fún ẹ checks pé wọ́n á ṣì wà wò mi ò dẹ̀ animi tẹ̀ wá láti ilé mẹ́rin àná ọlọ́run tẹ̀ ṣe pàápàá ọlọ́run fún mi ìyàwó tó dà so mi kò sí nǹkan tóbìnrin kan fẹ́ sọ fún mi nísìnyí tí mò ń nílé so kí là ń wá pé èèyàn dẹ̀ tẹ̀ ti dàgbà nǹkan téèyàn ò ṣe ń kékeré fẹ́sìn ní ìlú àwọn àgbò so yeah. ṣó nílò eré kan tó yẹ pé DJ Jimmy Jatt kì í ṣe àbí pé ẹwà open ti gbogbo eré tó bá jẹ́ pé ti entertain àwọn èèyàn ni àbò nílò eré tó yẹ pé bóyá pé ẹ máa ń yọ ọ́ lẹ̀ ń pé ẹ̀ ń kí.
kò ń ṣe pé ó nírú eré but ó nírú àwọn èèyàn tí n bá ti wò pé àwọn ní mo ìwà kan tí ọ̀rọ̀ irú ibi tán ti fẹ́ ṣe nǹkan yẹn àbí irú àwọn èèyàn tán fẹ́ ṣe nǹkan ìfẹ́ kó àwọn eléyìí kó ṣe gbogbo owó lèèyàn máa ń gbà ṣé mo lè form busy fún yẹn but kò sí rere tí mò ń ṣe bẹ́ẹ̀ pé ní kí wọ́n á play fún yàrá yẹn nìkan àti ìyàwó yẹn ó ṣe déédéé tèmi náà ni màá to speaker èmi á dẹ̀ kan rí mọ́lẹ̀ máa play ẹ̀ nǹkan tó bá dẹ̀ wù mí kẹ́ máa ṣe sí kò sí rere but ó nírú ibi tí mò ń ní lọ ó nírú àwọn ibi tí mò ń ní lọ. díje jìmí Jatt ṣé ó ní kankan tó máa ń ṣe fún nítorí èmi ti wà pẹ̀lú lọ́pọ̀lọpọ̀ ibi tẹ́ ti ṣeré tẹ́ bá gun orí stage yẹn kẹwàá rérò kó pọ̀ lọ irú tàbí Jimmy jọpọ̀ tẹ́ máa ń ṣe yẹn ṣó ní nǹkan tó tún máa ń ṣe fún yín àṣẹ díje pé àwọn tó wà ń bí yìí lédi ṣó ní nǹkan tó máa ń ṣe fún yín torí pé nígbà tẹ́ bá wọlé báyìí yàtọ̀ máa. natural high is excitement and excitement is good for you want that I don't know èmi mo ń lo gba àwọn drugs àbáwọn obìnrin mi lórí o but kémi rérò yẹn ni ó máa ń fún mi ní irú àì táwọn tó ń claim pé kí ni ẹ̀ máa ń fáwọn bẹ́ẹ̀ sí. torí mo ti wà ń bì kan tó dà ń pé ó tẹ̀yìn díẹ̀ ń jọ yẹn exactly mo wà ń bẹ̀. ìyẹn ni mo fẹ́ sọ kọsígbà ni ó máa ń dàbí pé mo ń parọ́ gan kọsí mo lè wà ń bì màá máa sọ fún everybody pé ara mi ó ń ṣe mí bákan ó ń ṣe mí bákan bá ti bọ́ sẹ́yìn màá ṣe tí bá ṣe tán mo lè wá tí ó rẹ̀ yí padà. exactly but mi kò tí ì sígbà tó yẹ kí n ṣiṣẹ́ tí ara ò fún mi ṣe kò tí ì ṣẹlẹ̀ rí kò dẹ́yẹ pé bí mo ń sick náà but mo tilẹ̀ lè sick tó pé mo kàn wọ́ra mi dìde ni but tí bá ti dẹ́nu tí táwọn kìíní bá ti ń yí tẹ́mi bẹ́ẹ̀ tẹ́ máa wà okay. jẹ́ tá a sọ̀rọ̀ ń pa fìlà mi rò bí pé mo rí kí àṣírí wo ni ṣé ó ní kòkò tẹ ṣe ni bó jẹ́ face cap bó jẹ́ kango bó jẹ́. kí ni tán ṣe fún mi ní ètùtù tán ṣe fún mi. ibẹ̀ lọ fìlà lọ́fíìsì. mo máa ń dè mọ́ rí ni. òun lẹ ti gbọ́ ìyá òun lẹ ti gbọ́ lẹ́nu bàbá yẹn. ayọ̀ kan ti sọ bẹ́ẹ̀ rí. òun lẹ ti gbọ́ lẹ́nu bàbá yẹn. gbogbo tí bá ṣe é sì kó má lọ jábọ́. òun lẹ ti gbọ́ lẹ́nu bàbá yẹn bàbá ní ká má pẹ́ lórí yẹn pé fìlà yẹn ó dùn ọ́ máa wọ̀ gidigidi. nǹkan tó ṣẹlẹ̀ pẹ̀lú fìlà bad habit ni mo bẹ̀rẹ̀ sí ń wọ fìlà tẹ́lẹ̀ because ojú máa ń tì mí gan so ìgbà tí mo bẹ̀rẹ̀ sí máa popular díẹ̀díẹ̀ bí ṣe máa ń dé fìlà máa fi ń bo ìdajì ojú mi so that màá lè gbà àárín àwọn èèyàn kọjá láì mi níwò ẹ̀gbẹ́ mi tẹ̀ níwò bí èèyàn kan wò mí ojú máa ń tì mí gan so nǹkan tó yẹ kí n bẹ̀rẹ̀ sí máa wọ fìlà ni but ó ti wá wọ̀ mí ó tẹ̀ ti mọ́ mi lára tí bá ti fẹ́ jáde gbà mí ìgbà bí wàá máa ń sọ mi ìfẹ́ dé fìlà lẹ́nu tí bá ti dé ọ̀nà ilẹ̀kùn báyìí á dàbí pé mo rìn òwò ni pé mo kàn fẹ́ rìn òwò jáde lẹ́nu máa kọ́ òwò ni pé wò ó fún fìlà mi lẹ́ ẹ̀jà rẹ̀ kò sí wọ̀ náà kò sẹ́ni tó ní kí n má dé bọ́ èmi fẹ́ ju fìlà yẹn lẹ̀ ó ti mí ìlé ni ó ti sú mi but èèyàn ti ń wọ̀ láti 20 ọdún lójoojúmọ́ ó ti mo fẹ́ jùlẹ̀ but mi tí rẹ̀ jù náà no àmì ilé dẹ́kù. dẹ́kù kọ́ àárẹ̀ mi àti ilé ìbò ni pé bá ń pàdé lọ́wọ́n gbà yín níbo mo rí pé kò sí bó ṣe jẹ́ ẹ̀yin lẹ máa wa ọkàn yẹn dé event yẹn àtijọ́ lọ sí event kan rẹ̀ tí mo tún bóyá lọ bìkà tó wá pàdé first tag tí two face ní ṣe lọ́ọ̀ ní rúmọ̀ ẹ̀yin náà lè tún mo dẹ̀bẹ̀ lọ́wọ́ níjọ́ yẹn ń gbé bàbá driving yẹn ó rà gbé ó rọ̀ yín lọ́rùn ṣé ẹ̀yin náà lè ṣe ń wà kiri sí àbí ẹ ti ń gbé lẹ́sìn. first of all for some personal reason I wasn't driving for a while but I won't say I like driving no mo ò ní sọ pé mo like driving bẹ́ẹ̀ yẹn but ọkàn mi máa ń balẹ̀ tó bá jẹ́ mi especially because alẹ́ ni máa ń wa mọ́tò jù tó bá dẹ̀ jẹ́ mi ni mo wà mo kàn believe pé mo ti pẹ́ pẹ̀lú òru ká máa rìn òru yẹn ju pé kéèyàn kan try mi lóru anything tá a bá máa àbí ó máa le gan but tó bá jẹ́ lómi ni máa ní ó bá ti dábàá yìí but okay ìjókòó èèyàn kan máa wà pẹ̀lú mi ó lè má rí èèyàn pẹ̀lú mi but èmi kàn máa gbà ni pé èmi dẹ̀ ready mo ń gbé báyìí pé ìwọ o
kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe lóru òru yẹn ó ti mọ́ ẹ̀mí ó ti jẹ́ kí mọ́tò wíwà ọ̀sán mi like traffic mi like traffic but òru tó mọ̀ pé gbogbo ọ̀nà là yẹn kò dẹ̀ sí nǹkan máa ẹ ṣe gbọ́ mi ẹ rí i pé ẹ̀gbọ́n ti dá wa lára yá gan adẹ̀tún ti rí nǹkan méjì mẹ́ta mẹ́rin dìmú nǹkan tètò ìdálé lórí rẹ̀ kí ló yẹ kẹ́ máa lọ ẹ bá mi gba àwọn ọ̀dọ́ Naija ẹ bá mi gbà wọ́n mọ̀ràn ẹ̀yin náà ìbílẹ̀ ti bẹ̀rẹ̀ tẹ́ ti gbé dókè yìí ẹ̀ ń lọ́bì kankan ìbílẹ̀ wà ìmọ̀ràn rẹ̀ bá mi fún àwọn ọ̀dọ́ káàkiri báyìí tán wò ìsà. nǹkan tí máa ń sọ most times náà ni pé anything tẹ́ bá ń ṣe as far tó bá ti jẹ́ nǹkan tó lòdì sófin ẹ jára mọ́ ọjà bíi tóbi gan and ọjà bíi ló tóbi jù fún anybody tó bá fẹ́ ta nǹkan tó yẹ pé àwọn Nigerians ló máa rà ọba àwọn adúláwọ̀ ló máa rà ọjà yìí ló tóbi jù you will not find a bigger market for anything that black people want to buy than Africa and the biggest market in Africa is Nigeria. So let's let us dwell on some of the negative. Don't shell it. Yes, it's a big country. It's a diverse place. You just need to find your own niche, and pursue that. Give it your best shot. And sky is not the limit to anything anymore. Sorry that I speak too much. Àwọn kan mi wà tí mo ṣe máa sọ Yorùbá. Kò yẹ pé mo gbọ́ Yorùbá tó yẹn o but ọ̀rọ̀ Yorùbá yìí tó máa ń fún mi wàhálà sí ni Yorùbá mo lè sọ ordinarily mo lè máa ń sọ Yorùbá fluently but tó bá di pé conscious effort to ká máa sọ̀rọ̀ ní Yorùbá ó máa difficult fún ó máa difficult fún. ẹ ṣé gan aráalé adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ara iṣẹ́ tẹ́ ń ràn wá òun la tún ti jẹ́ yẹn ẹ ti ní ẹ bá wa jọ tirọ̀lẹ́ bá wa gbé jìbìtá àwọn bàbá láti gbé wá yẹn adẹ̀tí èmi fúnra mi gan mo ṣe kí ni mo gbádùn bàbá ti mú láti ọjọ́ tó ti pẹ́ bó ṣe bẹ̀rẹ̀ torúkọ Ọbalẹ́ndé bó ṣe gbé káàkiri títí dì sí àwọn olórin lọ́pọ̀lọpọ̀ ńláńlá bó ṣe pé wọ́n tẹ̀ ti mọ̀ wọ́n gan kó tó di pé wọ́n gbáyé kan kí ló wá tún kù wọ́n ní pé àgbààgbà oníṣẹ́ ni wọ́n lágbára Ọlọ́run wọ́n á dẹ̀ pẹ́ wọn ò ní kú báyìí wọ́n á jèrè wọn gbogbo iṣẹ́ wọn lágbára Ọlọ́run wọn náà á jẹ́ kó jèrè ẹ̀ torí pé kí ni inspiration ló jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ òun nìyẹn ètò àgbààgbà yìí ní la ṣe pẹ̀lú ọ̀gá wa bàbá àgbàlagbà kú DJ Jimmy Jatt ẹ̀yára lé ẹ kàn sí wọn lórí Instagram lórí Twitter DJ Jimmy Jatt ẹ kàn sí wọn ẹ ta sí bàbá èmi lè fún nọ́mbà bàbá o àmì lè fún náà àmì jẹ́ kí mọ̀ mi wá ṣe kí ni ẹ kàn sí bá kàn sí wọn bẹ̀ wọ́n á dà yín lò ètò ní ẹmọdé lọ́wọ́ gbọ́n tájọ́ ṣètò lẹ́rìn láwálé wà ń bí Gbẹ̀ngàn náà wà bí Joshua wà ń bí brother mi kan náà wà lẹ́yìn bí náà 10 lè rí wọn Nexus òun ti sá lọ sí ìsàlẹ̀ ní èèyàn mi náà ni wọ́n á dúpẹ́ lọ́wọ́ Àgbàlá bàbá làwà lẹ́nìí ní bàbá tí ń pòpọ̀ ibi tó jẹ́ pé wọ́n ti ń jẹ́ kí gbogbo ayé kó máa dùn kó máa là lágbára Ọlọ́run àárín yín ní ọjọ́ mi ọjọ́ rẹ̀ ọmọ yín èjì rẹ̀ náà ni ó dàbọ̀.